Òwe ìyìnrere ti Jòhánù orí kẹrìndínlógún bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kẹtàdínlógún títí fún ìkẹtàlélọ́gbọ̀n. Bíbélì kíkà lédè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládébùwà. Júdà náà kọ́ wọn múra ẹ̀nú àwọn ọmọ ẹ̀yìn Jésù. Wọ́n yìí máa bára wọn wẹjọ́ ọ̀fọ̀. Ìtumọ̀ rédè irun rí Jésù ń wí. Ó ń wí ọ̀fọ̀ núgbàdẹ̀ àbániróhun àti núgbàdẹ̀ ẹ̀wẹ̀ àbàtúmáróhun àti nítorí ọ̀fọ̀ òun lọ́sọ̀dọ̀ bá rohun. Júdà náà kọ́ yìí máa bérọ̀ náà ara wọn ọ̀fọ̀. Ìtumọ̀ irun rí Jésù ń wí ọ̀fọ̀ núgbàdẹ̀. Àwa mú túmọ̀ dédé ọ̀rọ̀ ń wí o. Lè ṣe gẹ̀dẹ̀rẹ̀ Jésù ti mọ ọ̀fọ̀. Àwọn ọmọ ẹ̀yìn òun wọ́n fẹ́ bírọ̀ ìbéèrè nọ̀wọ́rọ̀ òun. Pé wí wọn ọ̀fọ̀. Ẹ̀mẹ̀ ń bírọ̀ náà ara nu ẹ̀ ọ̀fọ̀. Ìtumọ̀ irun rẹ̀ mi ń wí ọ̀fọ̀ núgbàdẹ̀ ẹ̀mẹ̀ ní rí mi àti núgbàdẹ̀ ẹ̀wẹ̀ ẹ̀mẹ̀ àtúfojú gan ni ré mi lóòótọ́ ni mo wíru ẹ̀ ọ̀fọ̀ ẹ̀mẹ̀ má ké pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ṣùgbọ́n ọ̀hún aráyé ọ̀yàn á máa dákọ̀ dùnmọ́ ònú ẹ̀mẹ̀ ìyàn àbọ̀jẹ́ ṣùgbọ́n ó banújẹ́ rẹ̀ ó má padà di dùnmú náà dé robìnrin bá mi rọ́bì ònú rẹ̀ àbọ̀jẹ́ nítorí ọ̀fọ̀ wákàtí rẹ̀ ìyẹn ti dé ṣùgbọ́n náà dé rùn bá dẹ̀bọ̀ mọ́ nẹ́tàn òun níran òrora nẹ́mọ̀ nítorí ayọ̀ rẹ̀ kunu rẹ̀ bàmú látàrí ọ̀fọ̀ àbí ó nìyàn ṣàyè ṣùdánẹ̀ ẹ̀mẹ̀ náà ìbànújẹ́ nísẹ̀yìn ṣùgbọ́n èmi àtúrin rẹ̀ ọkọ̀run rẹ̀ ìyàn àtúnayọ̀ ẹ̀dẹ̀ ní sọ ní kọ́ nírè má gba ayọ̀run ẹ̀ nọwọ́run ẹ̀ mujọ náà gan pàápàá ẹ̀mẹ́ ní bírọ̀ ọ̀runkunrún náà rí mi lóòótọ́ ni mo wínú ẹ̀ ọ̀runkunrún náà bá bírọ̀ náà ọba mi lórúkọ rí mi ọ̀run má funu ẹ̀ títí dí ìsẹ̀yìn ẹ̀mẹ́ ìbírọ̀ ọ̀runkunrún ní orúkọ rí mi ẹ̀ bírọ̀ ẹ̀mí adẹ́rìgbà tí ayọ̀run ẹ̀ kò lé dìkìkún ọ̀rọ̀ yìí ni mo ti fi owó wínú ẹ̀ ṣùgbọ́n ṣá ùgbà náà ti kàn ẹ̀ nára gbọ̀ngàn náà dérè mí ní fowó bá mi sọ̀rọ̀ mọ́ nítorí ọ̀fọ̀ èmi àwí tí bá mi rún ẹ̀ ní gbangba èmi ń wínú ẹ̀ ọ̀fọ̀ mujọ náà ẹ̀mí abírọ̀ lórúkọ rí mi wínú ẹ̀ ọ̀fọ̀ èmi abírọ̀ náà ọba mi rún ẹ̀ o nítorí ọ̀fọ̀ bá mi ti ka rẹ̀ ó fẹ́ràn rún ẹ̀ kúdà ọ̀fọ̀ ẹ̀mẹ̀ ti fẹ́ràn rèmi ẹ̀ẹ́dẹ́ ti gbàgbọ́ ọ̀fọ̀ látọ̀dọ̀ Ọlọ́run Olódùmarè rèmi ti jalẹ́wà èmi tọ̀dọ̀ bá mi jalẹ́wà láti fa ṣayé ẹ̀wẹ̀ mo fún ààyè lẹ̀ èmi dẹ́yìn lọ́sọ̀dọ̀ bá mi wọ́n ọmọ ẹ̀yìn Jésù wọ́n ìdá Jésù lòun ọ̀fọ̀ ìwòrán ìsẹ̀yìn irú ọṣẹ́ sojú abẹ níkò nítorí ọ̀fọ̀ ò ti ṣẹ́wọ́ láti máa fowó bá wa sọ̀rọ̀ náà ìrà àdẹ mọ́ ọ̀fọ̀ wúwọ́ mú dédé run àbádẹ nílò láti bírọ̀ ọ̀runkunrún náà rẹ nísẹ̀yìn ìrà àdẹ gbàgbọ́ ọ̀fọ̀ nọ́dọ̀ Ọlọ́run Olódùmarè wúwọ́ ti jalẹ́wà ìjésù ìdáwọn ohun ọ̀fọ̀ ẹ̀mẹ̀dẹ́ ti gbàgbọ́ náà ìdán mágòrán wákàtí náà ń bá ó dẹ́ ti kàn mí nára gbọ̀ngàn rà má tu mẹ́pẹ́ olúkúlùkù má mú ọ̀nà rẹ̀ kàn kẹ́ ẹ má yé mi nu kàn nù àmọ̀ṣá ẹnì ṣe mi nu kan ṣoṣo nítorí ọ̀fọ̀ bá mi wá pẹ̀lú rẹ mi nínú erin mò ń ṣàlàyé rẹ̀ rùn ẹ́ náà yìí kúdà ọwọ́ kẹ́ ẹ lé ní àlàáfíà nínú rẹ mi nínú ayé ẹ̀mẹ̀ má nẹ́ òpọ̀njú rè bùsùn àmọ̀ṣá ẹ tuju ká nítorí ọ̀fọ̀ mo ti ṣẹ́gun ayé Ọlọ́run Olódùmarè ó bùsì gbígbọ́ àti kíkà ọ̀rọ̀ rẹ̀ àmín. Bíbélì dùn ká lédè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládébùwà.